Today being the 5th of November 2022, a wà nílùú Kuara State nílùú Ìjàrà Òfin ní tí à ń ṣe rally àjàṣẹ́ èpo òmùpó gbogbo ẹ̀ mọ́ra wọn nílùú Kuara State. Kó di bí aago méje alẹ́ ká gbàgbé pé àmọ̀ gbàgbé iṣu sóko ká lọ mú wá ká wá rọ́mọ kékeré bá a ṣe ń jọ àná láti 1960 tó fi wọ 70 ó di 80 ìgbà tí Sàkàrí débẹ̀ lórí pé wọ́n ń dọwọ́ rú lákọ́gbọ́ mẹ́tàzẹ́nì bó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àti 80 ní o ìgbà tó kọ́kọ́ bá kí ní ẹ̀rẹ́ àwọn èèyàn àjọ àwọn òfurufú yẹn wọ́n dá mẹ́tàzẹ́nì lẹ̀ nísìnyí ó ti wá kó mẹ́tàzẹ́nì ó ti di Boko Haram ó ti di Saki ó ti di banditi ó ti di Iswadu ó ti wá di tẹ́rọ́rìsì ní àgbáyé nísìnyí báyìí ìlú Nàìjíríà ibi tó ti pààyàn jù àwa ní nọ́mbà 2 lẹ́yìn Iraq àti Afghanistan Nàìjíríà ló wà ní nọ́mbà 3 àwọn ọmọ Yorùbá ọmọ aládé ni wá ṣe ẹ̀rọ ní lórí abẹ́ ìrádé ẹsẹ̀ kábíyèsí fún mi. Pé fún nọ́mbà tá pè lẹ́ẹ̀kan kí Ọlọ́run ṣe ròyìn wá sínú Kùránì adé gidi ni alimusa wa mọ́ọ̀tù àmìlọ́jẹ́ àdàtúndúkọ̀lá àfìríkìyà náà fi ń dá àwọn ọba ilẹ̀ Áfíríkà mọ̀ ìrànwọ́ èso oníláwà ní àìwéruwéru o òtútù ò ní pawá o òtútù bá mú náà mọ́ so ní agbára Ọlọ́run ìrọ̀rùn là ń fẹ́ fúnra wa nílẹ̀ Yorùbá a sì fẹ́ kí ìrọ̀rùn ó jẹ́ káàkiri kọ́kàn wọn lè balẹ̀ wọ́n jí ọba gbé àfihàn ìjọba gbé èmi ọ̀gbọ́n tí mo bá ti fóun bí yìí a fẹ́ lọ sí ọ̀dọ̀ ọba tí wọ́n jí gbé tí wọ́n gba 3 million lọ́wọ́ nílùú Ìgbẹ́ gómìnà ilẹ̀ gómìnà kí Fúlàní kan wá kọ́ wá jí ọba ìlú tí wọ́n gbé àlẹ́ faramọ́ ní Kwara òun tó ti lè bá sí ní agbára olóògbé là ń lọ báyìí akẹ́kọ̀ọ́ sí kábíyèsí láàfin tó ti gbé ìgbà tó tẹ̀lé wa kásì kọ́ ọ̀rẹ́ tó bóyá àkì ọ̀dọ́gbára Ọlọ́run ilẹ̀ gbọ́dọ̀ ní parẹ́ o ẹni tó wá jẹ́ aṣíwájú wa nílẹ̀ gómìnà Dr. Professor Engineer Alhaji Ọládìméjì Ìgbàjà Jagunmólú ọ̀fi gbogbo gómìnà tó jẹ́ fọ́ndà Alikimo University àti àwọn Oyedepo Bishop Oyedepo tó wà ní Kwara bí yóò mọ àárẹ̀ gbogbo àwọn èèyàn wa tó wà lọ́fà láti ti Yorùbá àti òkúpọ̀ gbogbo àwọn ọba wa tó jẹ́ first class ọbẹ̀ lérí ọba Olúkòfò Àjàṣẹ́ Èkó ọba ọlọ́fà ọ̀fà ọba Olúsì ọba Ìjáràsí tóbi dé Oníwọ̀ owó tóbi dé ọba Ìgbàjà tóbi dé gbogbo àwọn first class tó jẹ́ àwọn mẹ́sàn-án lájẹ́ first class àwọn yòókù wọ́n jẹ́ second class third class gbogbo yín la kí o ilẹ̀ gómìnà ní bàjẹ́ o sàmì fúnlẹ̀ gómìnà ọlọ́mọdé gómìnà ìjọba gbẹ́mọ̀ o ilẹ̀ Yorùbá lè rí ọmọ Yorùbá nation ọmọ ẹja o lè rí ọmọ Yorùbá nation ọmọ ẹtí ìkẹgbẹ́ o ọmọ Yorùbá nation ọmọ àdàkẹrù o Yorùbá nation is a symbol of peace and wisdom. It's a seed that can never dry. Ilẹ̀ Yorùbá àlàáfíà là ń wá ìtí ń dùn wá lẹ́mìí òun làwọn ti sọ òun. Pé bá a ṣe fẹ́ kí ìlú tí wọ́n rí ká máa bí wẹ́rẹ́ ká máa kọ́lé ká máa ra mọ́tò. Wọ́n jiyàn gbé kò sí ìlú wa tẹ́lẹ̀. Ìlú òòlù ilẹ̀ Haúsá ló ti máa ń pààyàn. Wọ́n lọ́dọ̀ tí wọ́n bí àgọ́ tẹ́lẹ̀. Ẹ̀gbọ́n tó wà láì ṣẹlẹ̀ lórí pé àwọn ìyàkáyà lórí pé wọ́n jí wa gbé. Sáfẹ́ bò fún arábúlẹ̀ Yorùbá bá fẹ́. Ilé ìgbóná sáfẹ́ Fúlàní kọ́ máa jí wa bá fẹ́. Àbá tí wàá fẹ́ Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ká mọ̀ pé iṣẹ́ wa fúnlẹ̀ wá. Ilẹ̀
Ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan òmìnira. Ìyẹn jẹ́ ká máa lépa lẹ́síwájú. Ọkọ̀ ire àtòhun tó dára. Ọlọ́run àdìdé lọ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Ọmọ òbí àwọn ilé màlẹ́ òfin ló ya. Ọmọ Yorùbá òbí ló ya o. Ọmọ òbí àwọn ilé màlẹ́ òfin ló ya. Ọmọ Yorùbá òbí ló ya o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tán. Ẹ jẹ́ kí gbogbo àwọn mọ́tò wá tán. Yorùbá mo ṣe. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo mọ́tò wá tán. Hello. Ṣé anybody mú? Ṣé anybody mú? Anybody mú? Manuva.